Africa Content TV. Pẹ̀lú kọ́rẹ́nsì ìyẹ́pọ̀ ṣe ìdíbẹ̀. Àwọn bá parí ọ̀rọ̀ yìí, ẹni táyé kọ́rẹ́nsì. Àwọn àlejò ọmọ ṣe tẹ́yìn, wọ́n padà bí nípa àṣìwọ̀. Àwọn àlejò ọmọ ṣe tẹ́yìn, tó máa sí ìrẹ́pọ̀ ìdárí. Wọ́n ní táyé kọ́rẹ́nsì. Ọ̀gá ẹni gbàṣúwà. Àwọn ọ̀pọ̀ ti jọ wà ti tọ́ láti rántí bí láti fọ́. Eléyìí, a bá parí ẹ̀, wọ́n jẹ́ kó sọ̀rọ̀, wọ́n lájú ni wọn, ló bá tún ni wọn, wọ́n lè nípa àṣẹ bẹ́ẹ̀ mọ́. Ibi ní máa bàlá bí nípa àṣùmà, àyíwá ọ̀gá ẹ má máa bínú. Kò má lè ṣe kíjà máa wá. Ìjà máa dé o, lọ́wọ́ ẹ̀ má parí ẹ̀. Kò má lè ṣe kíjà máa wá. Ọ̀gá máa tán, oníbàárà bá ń sìn. Ó ní mo kọ́ ọkùnrin ọ̀rọ̀ ti tán. Torí ẹ̀gbọ́n ẹ̀sìn, wọ́n máa ń dùn mí. Mi ò sí wá bí sí ìdédé. Ṣùgbọ́n lèdì àti parí ẹ̀. Ọ̀sẹ̀ tó kọjá ní àkọ́dé ní kọ́ ẹ̀sìn. Mẹ́sẹ̀ ní pàṣẹ lórí ìṣe nínú ṣù. Méjèèjì lọ ní kọ́ ẹ̀sìn. Ọ̀gá àwọn ní wá. Olólórí ẹ̀mí apẹ́síwá. Alábùnú bá a síra, ó bẹ nílé lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin kẹ́ni màmá ni, ẹ̀yin wà kọjẹ, ẹ̀yin oníṣọ́kúsọ, ẹ̀yin gbọ́ ìṣọ̀ yìí. Ó fẹ́ bá rí ẹ̀wí tó bá síra, ó fẹ́ bá rí ẹwà sọ tó bá ẹ̀sìn, àpọ̀mọ́. Ó ti dàbí lẹ́yìn tó tó ń sọ, àbẹ̀rẹ̀ àti parí ẹ̀. Bẹ́ẹ̀ bá ní mo mú bàtẹ́ lẹ́yìn, kò ní dá. Bẹ́ẹ̀ bá lọ sọ Pasuma àbúkáyé, kò ní dá. Ẹ̀yin ọmọ kéékèèké tó jẹ́ pé 1992, 93 lẹ́nu àti màṣọ́kì wà. Ẹ lọ yọ́gbọ́n ọjọ́ orí yín lẹ́yìn sọ tí ó kàn yín. Táyé ló bẹ̀rẹ̀ sí àti parí ọ̀rọ̀ yẹn ló ti bèrè akéde. Olórí ẹbí mi bá ẹ̀mí jẹ́ níbẹ̀ rí ọ̀pá. Èmi lè lọ bá tó. Olórí ẹbí mi bá ẹ̀mí ọ̀pá ńlá. Ẹgbẹ́ náà ti bá tẹ̀wọ́n sínú fámìlì wọn. Àyèmí bàbá ẹ̀sìn fún wọ́n ṣe bí wọn lónìyàn, wọ́n ṣe bí wọn lónìyàn, mo ẹ̀yìn táyé mọ́ra lójó rẹpẹtẹ. Wọ́n ṣe bí wọn lónìyàn, wọ́n ṣe bí wọn lónìyàn, mo ẹ̀yìn bí sí mọ́ra lè dùn wọ́n yá bá. Wọ́n ṣe bí wọn lónìyàn, wọ́n ṣe bí wọn lónìyàn, mo ẹ̀yìn táyé mọ́ra lójó rẹpẹtẹ. Ọmọ ọba mo ṣe nínú ọmọ ọba mo ṣe nínú. Ọmọ ọba mo ṣe nínú ọkọ̀. Ọmọ ọba mo ṣe nínú. Ọmọ náà mo ń ṣe búrásì. Ọmọ náà mo ń ṣe ní ìfọ̀bọ̀. Ìyá bẹ̀bí mi gbòòrò ìyàwó. Bàbá bẹ̀bí mi gbòòrò ìyàwó. Ọmọ ọba wò ṣe nínú wa.